ẹ wo bí orí gbéǹde òye ẹ wá wo bí orí gbéǹde òwà n ò màmá pé mo lè dépò yẹ wo bí orí gbéǹde. Sàkátápàrá ààrẹ agbáṣàgà àkíkàgà lójú ọlọ́rọ̀ májàyà lòlò. kórìn yìí ó máa jẹ́ ti bàbá Ìjẹ̀ṣà Omiyínká. àwọn èèyàn ń pè mí lọ́tún wọ́n ń pè mí lọ́sì text message ò níye ẹ rí i pé bóyá kí n ti bẹ̀rẹ̀ àwọn èèyàn ń retí kí n sọ pé ẹ wá wo ohun tó ṣẹlẹ̀ sí bàbá Ìjẹ̀ṣà lọ́gbà Túnirọ́ ẹ wá wo ohun tí wọ́n ló ṣẹlẹ̀ sí bàbá Ìjẹ̀ṣà lọ́gbà ẹ̀wọ̀n rọ o bẹ́ẹ̀ kọ́ àwọn èèyàn ń gbé fake news káàkiri fọ́tò tẹ̀ ń wò yìí òbúùtù ẹ tẹ̀lé o àwọn bloggers ni wọ́n fẹ́ jẹ wọ́n rí pé nǹkan tutù àwọn tó fẹ́ jẹ wọ́n tó fẹ́ dà wàhálà sínú agbada káwọn ọmọ yẹn káwọn orí máa rí nǹkan bùlá ọmọ àrówó dígítà bùlá ńlá àwọn bloggers àwọn táwọn fẹ́ tí wọ́n jẹ làwọn wá ń tẹ́ jẹ́ mẹ́ta wọn lóhùn fíìmù kan ni a ti lọ yọ fọ́tò èyí tí ń jà rìn káàkiri ṣùgbọ́n mo ní kí n já yín sí kẹ́ ẹ má wà nù òkùnkùn ẹ̀yin tí ẹ mọ̀ pé Sàkátápàrá òdodo ńlá wa ó sọ Sàkátápàrá báyìí ńlá sí tọ́bí tó bá yà á ju ẹ̀ sọ́nà ọ̀gbun ni ẹ̀rí tí mò ń làágùn èmi sì ń pìpìà fún prógráàmù kan lọ́wọ́ ni èyí tí Sàkátápàrá ta tó fẹ́ nà átẹ́gùn tí ó mì lú tí ó mì kó tí ó mì jùjìjìjì ńlẹ̀ mi ń pìpìà lọ́wọ́ síbẹ̀ rí àwọn ìgbérè mò ń pìpìà lọ́wọ́ ní fìlà tí mo ní àwọn èèyàn bá ń pè mí lọ́tọ̀ wọ́n ń pè mí lọ́sì ṣùgbọ́n kí n mú wàá fi gún lágídé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ yìí pé òtítọ́ làwọn ọ̀ṣọ́ ìdí tí broadcaster certified broadcaster tó ń sọ̀rọ̀ lórí rédíò tẹlifíṣàn tó fi yàtọ̀ sí ẹni tó kàn ní bloggers lásán nìyẹn àwa ń tẹ̀lé àwọn òfin àti ìlànà èyí tó gbé mídíà dúró tó gbé ìgbóhùnsáfẹ́fẹ́ tó gbé dúró làwa ń tẹ̀lé rísì nìyẹn ẹ ṣé o tẹ̀ ń pè wá lọ́tún tẹ̀ ń pè wá lọ́sì àwọn kan lábẹ́ kọ́mẹ̀ǹtì wọ́n mention mi ọ̀dà ẹ̀bẹ̀ ṣe ń tàbí mi yẹn ẹ jẹ́ kémi náà bọ́ ta gbangba kí n wá sọ tó wà ń bẹ̀ fọ́tò tẹ̀ ń wò yìí inú fíìmù náà ti yọ o òfútù fẹ́ tẹ̀lé fẹ́yìn tẹ̀ wá ọmọ tó gbé bàbá Ìjẹ̀ṣà dé ọgbà Túnirọ́ ọgbà ẹ̀wọ̀n ńgbà kan ẹni pé wọ́n ló ṣe àṣemọ́ṣe pẹ̀lú ọmọ ọ̀dàyé èjì kan ọmọ kékeré kan bíi ọmọ ọdún 14 wọ́n wá lọ jẹ̀bi ẹ̀sùn náà ní ẹjọ́ ni wọ́n fi ní kó máa wà ní gbàgà òfin ṣùgbọ́n bàbá Ìjẹ̀ṣà lè gẹrun ó lè wọṣọ tó ní ìtì ó lè gẹrun ọgbà Túnirọ́ kò rí báyẹn fíìmù ni ẹ wo láàbí òní kàn wá ẹ jẹ́ kí n máa fi yìí ṣìlọ afẹ́ bẹ̀rẹ̀ tó Sàkátápàrá ó máa mì ló tìtìtìtì ààrẹ agbáṣàgà ló kọ mi ò tí ì yí padà ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń wò wá tẹ̀ ń gbọ́ wa ire o. Sàkátápàrá la máa ń sìn tán Ọlásùnkànmí máa wí o à ń gbádùn rẹ̀. akẹ́kàkà lójú ọlọ́rọ̀ mo dé. Sàkátápàrá la máa ń sìn tán òdodo ọ̀rọ̀ la ó máa sọ. Sàkátápàrá la máa ń sìn tán Ọlásùnkànmí máa wí o à ń gbádùn rẹ̀. Àlàní mo tún balẹ̀ sórí ètò. Àlàní máa wí à ń gbádùn rẹ̀ èyí ò wí òdodo ọ̀rọ̀ Ọlásùnkànmí máa wí o à ń gbádùn rẹ̀.